Fọ́nrán tẹ̀ ń wò yìí ni fọ́nrán ènìyàn kan tó kú sí agbègbè Ìsàlẹ Aké nílùú Abẹ́òkúta. Ọ̀nà tó já sí ọ̀nà Sacred Heart Hospital ní land tó rọ̀ yẹn gangan. Kan tó wà ní ẹ̀gbẹ́ tí chọ́ọ̀chì wà lókè ibẹ̀ gangan ni ẹni yẹn farasin sí. Kò sùn sílẹ̀ lẹ̀ ṣùgbọ́n ó kàn fi ara tì sí ara ògiri níbẹ̀ tó dẹ̀ kú. Ṣùgbọ́n bí ọjọ́ mẹ́ta mẹ́rin ni àwọn èèyàn sọ wípé ó ti lò níbẹ̀ tó dẹ̀ ti ń rùn. Nígbà tí mo máa kọjá níbẹ̀ ní ọjọ́ Saturday tó kọjá, tí mo fojú ara mi rí mo kàn kọjá ni bí mo ṣe rí gan ẹ̀rù bà mí. A kàn sí sanitation Akínọlá Olúwarántìmí tí í ṣe ọ̀kan nínú àwọn wọléwọlé ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n inú mi dùn lónìí wípé nígbà tí mo máa rí, wọ́n jẹ́ ká mọ̀ wípé wọ́n ti lọ gbé ẹni yìí. A kan sáárá sí ìjọba ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ la kan sáárá sí àwọn àjọ elétò ìlera ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ náà la sì tún kan sáárá sí àwọn wọléwọlé ìpínlẹ̀ Ògùn fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe. Wọ́n ṣe púpọ̀. Olúwatóbilọ́ba Dáramọ́lá ló ń jábọ̀ fún Ìtànná Èdè TV. Ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ bá wa máa subscribe sí Ìtànná Èdè blog lórí YouTube. Ìtànná Èdè blog lórí YouTube. Kẹ́dẹ̀ bá wa máa like page yẹn lórí Facebook àti Instagram àti TikTok. Ìtànná Èdè blog lórí YouTube. Ìtànná Èdè TV lórí TikTok. Ìtànná Èdè lórí Facebook. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa subscribe sí kẹ́ lè máa rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé. Ẹ ṣé gan.